Ẹ káàbọ̀ gbogbo ará ìlú gbogbo àgbáyé lẹ́yìn ikú bàbá wa Dr. Sikiru Adétọ̀nà Àwùjalẹ̀ Ọ̀gbágbá kejì ọmọ Aníkìlára Ṣàgùn sámúnimúni lẹ́yìn tí bàbá yìí wàjà ní bí oṣù bíi mẹ́rin sẹ́yìn lẹ́yìn gbogbo ìdárò tí àwọn ọmọ ìlú àti àwọn olóyè tí wọ́n ti dárò o bàbá yìí tán. Ní báyìí ìgbésẹ̀ tó kàn ní wípé kí àwọn ọmọ ilé tó jẹ́ àwọn ẹbí Fùṣẹ̀gbùwà tó jẹ́ ilé tí ọba kàn kí wọ́n forí korí kí wọ́n fi kùnùkù láti wà ní ìṣọ̀kan ní èyí tí Elédùà ti bá wa yan ojú gbogbo nǹkan wọ̀nyí tó jẹ́ pé kò síjà bẹ́ẹ̀ ni kò sáwọ̀ láàrin ìdílé yìí mọ́. Ìgbésẹ̀ tó kù ni wípé kí àwọn òdì ọba kí wọ́n gbé ọ̀pá àṣẹ wá sí ilé ńlá ìyẹn ní Agùṣẹ̀bí. Òun ni àwa náà wá bẹ̀ lónìí láti wá wò pé kí ni ohun tó ń lọ ní Agùṣẹ̀bí ilé ńlá lónìí ní ilé Fùṣẹ̀gbùwà. Ẹ máa rí lẹ́yìn mi wípé gbogbo èrò ti péjú pésẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn lọ́balọ́ba bẹ́ẹ̀ àwọn lóyè àwọn ọmọ oyè àwọn ọmọ ọba àwọn ẹbí olórí ẹbí lóríṣiríṣi gbogbo wọn ti péjú pésẹ̀ sí ibi báyìí lónìí ní ilé ńlá Agùṣẹ̀bí líbẹ̀ la wà báyìí láti retí ọ̀pá àṣẹ ọba wa tuntun tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ nítorí pé lẹ́yìn tí ọ̀pá àṣẹ bá dé bẹ́ẹ̀ ni ètò àti yan ọba ló máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Wọ́n ti ń ṣètò yìí láti ọjọ́ ìwá o àmọ́ ní ìgbà tí ọ̀pá àṣẹ bá dé ilé tó jẹ́ ilé tí ọba kàn tó jẹ́ ilé Fùṣẹ̀gbùwà ìgbà yẹn gangan ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ ní wípé kí wọ́n fa ọmọ oyè sílẹ̀. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ mú àwọn ọmọ oyè lọ sí ọ̀dọ̀ wọn afọbajẹ kí àwọn afọbajẹ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ta ni ó máa jẹ́ ọba Àwùjalẹ̀ èyí tí ó kàn. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú aláyì Ìjẹ̀bú àti gbogbo àgbáyé lápapọ̀ ẹ̀yin tẹ́ wà nílẹ̀ yìí àti lókè òkun ẹ kú ojúlọ́nà fún Àwùjalẹ̀ tuntun ẹ káàbọ̀ sí ìlú Ìjẹ̀bú Òde. Ìlú Ìjẹ̀bú Òde la wà yìí. The staff of office with some dignitaries from the palace. And please let us know that this hall cannot take all family members. Once the hall is filled, tí hall bá ti kún dé ibi tá a fẹ́, Amanika was security máa ń kọ́ ọ̀rọ̀ wọlé one time. Nítorí àfẹ́ kí ìgbà gbogbo ráùdì kó ṣe tìtì ẹjọ́. A fẹ́ kí ẹni sùúrù fún wa díẹ̀. So mo sọ pé láìpẹ́ láì jìnnà wọ́n máa dé àwọn náà lè bọ̀ wá pẹ̀lú àwọn ti palace láti gbọ́ kan wá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ìrántí pé ó ti pé bí 100 years tí ọ̀pá ti wá sí Àgùṣẹ̀bí. Ẹ jẹ́ ká má ṣe rìtìrìtì ẹ jẹ́ ká ṣe pẹ̀lú ayẹyẹ tó wà dignified táwọn èèyàn máa rí fídíò tó wà rí photograph tó wà ní app àwọn Fùṣẹ̀gbùwà máa jókòó wọ́n lè ṣe dáadáa ẹ má yà ká ṣe ní rìtìrìtì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fọwọ́ tó wà bí ẹ rántí pé àwọn bàbá wọ́n kú lé bíbà ẹ jọ̀ọ́ ẹ bá mi fún ọmọ ọba Adékọ̀yà ní àtẹ̀wọ́ ẹ jọ̀ọ́ please ọmọ ọba Adékọ̀yà ẹ jọ̀ọ́ bá mi fún àtẹ̀wọ́ Yorùbá. Please come, let us see for me. He is very instrumental in the construction of this place. He is a pillar for this construction. He has done very well. Yes, sir. Everybody, a really very nice job. Very well. Perfect. Ọmọba. Ẹlọ́wọ́dí Ọ̀túnba Pọ̀fẹ́sọ̀ Fásiyèsù Kábíyèsí o. Wàá ṣe pẹ́ o. Wẹ́rẹ́ ló bá wa ṣe. Wẹ́rẹ́ ló
bá wa ṣe. Wẹ́rẹ́ ló bá wa ṣe. Wẹ́rẹ́ ló bá wa ṣe. Ohun tí a rò pé kò ṣeé ṣe. Wẹ́rẹ́ ló bá wa ṣe. Orí àpilẹ̀kọ ti ìpínlẹ̀ Ògùn òun la fẹ́ tọ́. Ìdí ni pé ètò tá à ń ṣe yìí bíi 50 ọdún sẹ́yìn náà ti ṣe. Nítorí náà, a gbọ́dọ̀ pé ìpínlẹ̀ wa lárugẹ. Bí ìgbà tí late ọba Síkírù Adétọ̀nà máa jẹ ọ̀ tí create Ogun State. Bẹ̀tírìsì òun àpilẹ̀kọ ti Ogun State òun la fẹ́ tọ́. Ìṣẹ́yà. Ìṣẹ́yà, ìṣẹ́yà, ìṣòro, ìṣẹ́yà, Elédùmarè, iṣẹ́ máa yá o. Iṣẹ́ pọ̀ fún wa láti ṣe, ọmọ rere kì í ṣaṣẹ́, ọmọ ogun kì í ṣọ̀lẹ, ẹgbẹ̀rún Olúwa ń bẹ. Gẹ́gẹ́ bí èyí tí a mọ̀ pé bó ṣe yẹ kó ṣe bá ṣe é pé tán àti bí ó ṣe yẹ Secretary to local government and security about clear. Every day about clear, man. Don't be
ti wà ní chairman ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde wọ́n ti wà ní nítorí pé ẹni tó jókòó ní ìgbìmọ̀ alága wọ́n ti wà ní àwọn amòfin wọ́n ti wà ní àwọn pressmen tó jẹ́ pé tí kò síbi tẹ́tẹ́ wọn lágbàáyé tó pọ̀ tó yìí wọ́n ti wà ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ní ìbísí àwọ̀ yìí. Bákan náà kò ní sí ìgbani ní àkókò rárá tó ń gbé ọjọ́ ìwé àyíké presentation of certificates sí ruling house yìí òun náà ni a ṣe lọ́wọ́lọ́wọ́. A fẹ́ introduce àwọn Òṣèlú ruling house royal committee. Ẹjọ́. Abẹ́rẹ́ láti ọ̀dọ̀ bàbá wa chairman of the committee Ọ̀túnba Lateef Owóyẹmí Ọ̀túnba Jàdíàrà. Ẹjọ́ ibà àti kábíyèsí ọ̀rọ̀. Ọ̀túnba Adédọ̀gún Ajídàgbà gbogbo deputy chairman. Professor Chief Fasi Yesu, Vice Chairman, Ani Pastor Bola Salami, Secretary, General Secretary, Ani Ọ̀túnba Prince Akiola Odedino, Professor Nasu Benamosi, Alhaji Adébísí Quadri, kábíyèsí o. Alhaji Razak Ayinde Kazeem, kábíyèsí o. Ọ̀nàbà Mutiu Adénúgà, kábíyèsí o. Controller Kẹ́hìndé Adébíoṣù, kábíyèsí o. Aṣípa Adédoyin Bánjọ, kábíyèsí o. So last but not the least, my humble self, Ọmọba Abíọ́dún Adésọyà Ògìdọ̀. Adúpẹ́ fún ọjọ́ òní, adúpẹ́ pé akí gbẹ̀dẹ̀ akíyí o, ọ̀gbá àṣẹ akíyí o, àwọn ọmọ òfìṣẹ̀dù akíyí o, àwọn náà ni ọmọ olóòtú ìméjì kan, àjẹ ìdàgbúrèwé, àjẹ àwùjalè, àwọn náà ni o, àwọn olójútòjò yìí. Ọmọ náà ni màmá wa tí ẹ̀kọ́ tọ̀dọ̀ gan ni since Tauticat Ọmọwùmí wọ́n wà ní ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ayé bí oṣù. Thank you very much. Good afternoon, sir. Let me start your meeting for the The chairman, Ìṣẹ̀bú Àwílẹ́yà, Ọ̀túnba Lateef Adébáyọ̀ Owóyẹmí. The deputy chairman, Ọ̀túnba Adédọ̀gún Ajídàgbà. Then the vice chairman, Professor Fasi. On behalf of the executive chairman, the local government, Honorable Larry Adébíoṣù, I warmly greet and appreciate the presence of the esteemed members of the Ìṣẹ̀bú ruling house and other dignitaries here present. Today marks an important step in the transition process towards the installation of a new Awujale and paramount ruler of the people. Following the glorious exit of our revered monarch, Ọba Dr. Sikiru Kayode Adétọ́nà, GCA, whose reign brought honor, peace, and development to the people. In line with the tradition, the traditional arrangements and the legal framework pending succession of policy, the Ìṣẹ̀bú ruling house is hereby formally notified and requested to present qualified candidates for the vacant seat of the Awujale within 14 days from today's date. This letter being presented today signifies the beginning of succession process and we trust that the ruling house will conduct the exercise with utmost transparency, unity, and respect for our cherished customs. We also wish to remind you that the Ọ̀gbẹ́ni Odi, in accordance with the tradition, will proceed with the Awujale staff of office today, symbolizing the continuation of the transition journey.
On behalf of the executive chairman, I wish the Kushagowa really have a peaceful and successful selection process. Thank you and God bless you. Thank you. Ẹ jẹ́ ẹ máa fún ọ ní àtẹ́wọ́. Gbogbo ìbò tó sọ ìṣe gbogbo ilẹ̀ gbọ́. Wọ́n ti sọ. I want to present a dedication letter to the heads of Kushagowa Holy House. Are you okay? Office of the executive chairman. His head, he should be ruling house of the State. Cases to be 2nd December 2025. Notification for presentation of candidates for the stool and Awujale of the Body and Parliament of the Body. Following the demise of the revered monarch, His Royal Majesty, Dr. Sikiru Dawuda of the GCA, the Awujale and Parliament and in line with the letter of request received from the Awujale Director Administrator, I wish to formally notify the official ruling house, ably led by October Abdul Latif Boyani, Chairman in bracket, October Edoko Adilaka, Deputy Chairman in bracket, and Professor Francis Adetokunbo Yusuf, Vice Chairman in bracket, to begin the process of presenting qualified candidates for the vacant stool of Awujale of the Body Parliament. This call is made in strict accordance with the laws, customs, and the traditional government succession to the stool of Awujale, which clearly states that it is the turn of the House to present a candidate. You are hereby requested to submit the names of the nominated candidates within 40 days from the date of this letter to the executive chairman's office through the prescribed traditional procedure. Kindly note that in line with the established traditions on Tuesday, 2nd December 2025, the Bedwood will officially carry the staff of office along with the undersigned as the next phase of the succession rights. The urge ruling has to conduct the selection process peacefully, transparently, and in line with the traditions of the government. Please accept the highest regards of the executive chairman, yours faithfully, Honorable Abiodun Adebayo, Secretary General, Local Government for Executive Chairman. Signed. Ladies and gentlemen, I want to call on a member of the family who is ready to give us the vote of thanks. Engineer Shorten, please. Similar realities will receive your badge and letter of authority, signifying the approval of the government to really have to select all the winners. And recommended that for by year, so as to select the first candidate to occupy the vacant stool of our Parliament. Meanwhile, I need to check the memory list that Obademo Fesongo, 1970s to 1925,
from Christopher Corona. John is the ancestor on October 15, 1925. Okay? And thus, from the rotational arrangement of it became the turn of Kushakura really have to select a new Abudali and Parabola of Abudula to occupy the vacant stool. Thus, Alero and Padelia. ẹ káàsán ọmọọba Abíọ́dún Ògìdán ọmọ ilé Fùṣẹ̀gùwà ọmọ olójoyè méjì pọ̀ ó jẹ Dàgúrèwé ó Jàwùjalẹ̀ ọmọ Jàdí Àrà ọmọ òyìnbó Ìyànrìn àmì báwo lè ṣe fẹ́ sí. a rí ọ̀gọ̀rọ̀ ènìyàn ní àgbàlá Fùṣẹ̀gùwà ní àbùṣẹ̀bí ilé ńlá. Bàbá ẹjọ́ ẹ sọ fún wa ní ṣókí báwo kí ló ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ìkan ńlá ló ṣẹlẹ̀, ìkan tó ti ṣẹlẹ̀ ní 100 ọdún 100 years wọ́n gbé lẹ́tà wá látọ̀dọ̀ ìjọba wọ́n tún gbé ọ̀pá àṣẹ wá pé ilé wa ló kàn láti máa Àwùjalẹ̀ sílẹ̀. Ìkan ńlá ló ṣẹlẹ̀. Lónìí wọ́n gbé ọ̀pá àṣẹ wá láti wá fi ṣe àfihàn wípé ilé yìí ilé Fùṣẹ̀gùwà nísìnyí à ń ṣe ilé Fùṣẹ̀gùwà nìkan mọ́ àti di Royal Fùṣẹ̀gùwà house because ọ̀pá àṣẹ ti wá àti di royal àwọn aláṣẹ báyìí nínú Ìjẹ̀bú land ó ti kúrò ní gbogbo ìdílé ó ti bọ́ sí Fùṣẹ̀gùwà a lè yan fọ́n bí wọ́n ṣe wá sí. ohun tí à ń retí báyìí tí gbogbo ìlú gbogbo ọmọ ìlú Ìjẹ̀bú àti Ìdálẹ̀ wọ́n ń retí báyìí pé kí ẹ mú ọmọ oyè sílẹ̀ fún àwọn afọbajẹ nígbà tí wọ́n ti fọwọ́ lù pé. ìwé tó kọ fún wa láti ọjọ́ èní ó fún wa ní 14 days kí ni ìyẹn Yorùbá. ọjọ́ mẹ́rìnlá láti mú ọmọ oyè list àwọn ọmọ oyè àbọ̀ àwọn ọmọ oyè fún àwọn afọbajẹ. Bàbá wa ẹjọ́ báwo ni inú ìṣèlú tó lọ́jọ́ tòní báwo ni inú ìṣèlú. tẹ bá gbẹ́sí sínú mi ṣe ló ń lọ kútùpà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ṣojú wa ó ṣẹ̀mí wa kò ṣe ibi tá a dé lẹ́nìí ó lè má yí àwọn èèyàn nǹkan tí inú wa fi dùn nítorí a ti lọ tú wàhálà púpọ̀ o a ti ṣe court a ti ṣe ìjà a ti ṣe kíní bọ̀ lẹ́nìí àwọn kan ti jókòó wọ́n ti lúgọ̀ pé kò ní wá sí ilé Fùṣẹ̀gùwà ojú tí wọn ó ti wá ó ti tán. ẹ ṣe kọ́ bàbá fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú nílé lóko lẹ́yìn odi torí pé gbogbo ojú ó wà ní ilé Fùṣẹ̀gùwà báyìí kí ni ohun tí ẹ fẹ́ fún wa ní ọmọ oyè ẹ jẹ́ ká mọ̀. ní ilé Fùṣẹ̀gùwà ṣáà máa fún yín lọ́ba tó dúró gidi tó máa ṣe ọba tí ìlú àti ọmọ ìlú àti ẹbí ara wọ́n máa gbádùn rẹ̀ wọ́n máa mọ̀ pé ọba kan wà lórí oyè ẹ ṣe. ọba rẹ̀ máa dẹ ìlú lára rẹ̀ máa dẹ ìlú lára. ẹ ṣe ń gbọ́ bá ẹni orúkọ rẹ̀ kan sí àti bẹ́ẹ̀ ṣe. ọmọọba Abíọ́dún Ògìdán.